Ẹ kú dédé àsìkò yìí ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ wa. Abala ìròyìn lórí Ede Yoruba International ni ẹ ti ń gbọ́ wa. Owó kò ní ran Olúwatóyìn ní oníròyìn. Ìròyìn pàjáwìrì Olúbàdàn ti ìlú Ìbàdàn wàjà. Kòwé kan ké ní ìlú Ìbàdàn lánàá. Àjànàkú ṣubú kò lè dìde. Olúbàdàn ọ̀mọ̀wé Mohood Lekan Balogun Alli Okunmade kejì, ẹni tí ó jẹ́ Olúbàdàn ìkejìlélógójì ti papòdà lọ́sàn-án àná ọjọ́ 14 oṣù kẹta ọdún 2024. Ó jẹ́ ẹni ọdún mọ́kànléláàádọ́rin 81 ní ìgbà tí ó jẹ́ Ọlọ́run nípè ní ilé ìwòsàn ti ilé ẹ̀kọ́ gíga ti ìlú Ìbàdàn UCH lẹ́yìn àìsàn ráńpẹ́. Ó gorí àpèrè lọ́jọ́ 11 oṣù kẹta ọdún 2022 lẹ́yìn ikú olóyè Oba Saliu Adetunji. Ọba Lekan Balogun ni a bí ní ọjọ́ 18 oṣù kẹwàá ọdún 1942. Ọba Lekan Balogun ni a ó sìn ní ìlànà ẹ̀sìn Mùsùlùmí lónìí ní dédé aago 4 ìrọ̀lẹ́ ní ọjọ́ 15 ọjọ́ Ẹtì oṣù kẹta ọdún 2024. Ètò ìsìnkú yóò wáyé ní agboolé wọn ti Aliiwo tó wà ní Ìbàdàn. Ìpapòdà Ọba Lekan Balogun wáyé lẹ́yìn ọjọ́ kẹta tí ó pé ọdún 2 gbáko ní orí àpèrè àwọn baba ńlá baba wọn. Ẹ ṣé tí ẹ tẹ́tí sí wa. Ẹ lè fi ìfẹ́ hàn sí wa nípa sísubscribe, nípa lílike àti nípa ṣíṣíẹ̀ nítorí wípé ìròyìn ṣì ń bọ̀ sí i. Ó dìgbà kan náà.